bí mo dúró bí mo bá bẹ̀rẹ̀ lórin sọ sí mi lọ́kàn. tèrè ìyè ohun ìyàtọ̀ ìgéla igi àgbà ń kóró òkú sọmọṣàrò tí ẹ bá ń pè mí lórí tàbí àdán kò bí mi nínú àrẹ àyípadà o aláàrẹ wẹ́wẹ́ bòrèké o labalábá ń fira ẹ̀wẹ̀ yẹn kọ́lé ṣiṣẹ́ ẹ̀yẹ olórí wẹ́wẹ́ wọ́n ti kàn ní AIF Media. olóbìnrin tó dàbí àmọ̀kọ́ ọ̀ka kò tó dèrè o. àmọ̀tẹ́kùn wa lòdì náà nígbà omi tí bábá gbọ̀n kó tó sinmi ẹ̀yìn ajẹ́rìí kan bàbá ajẹ́rìí kò lè rí ìgbésẹ̀ lòdò ọ̀nkàn tó bá kéré wẹ̀ adálàpá o alárè wẹ́wẹ́ wà lájọba. ẹ jẹ́ kó máa dùn bó ti ń dùn ẹ̀yin ará bí. ṣẹ̀kẹ̀rẹ̀ náà Kábírù wọ ọlọ́run ò ṣe bí. mo gbáré mi dé aré ó ní fàájì o. ẹbí tí síbí lọ́jọ́ lórí mi yá wálé ayé ó mú gbọ̀ngàn lọ́wọ́ ó bá gbogbo lẹ́sẹ̀ ó gbé kẹ́ríkẹ́rí bàbá ìlú lọ́wọ́ ọ̀pá ń dùn gbogbo lọ́pọ̀ ọmọ ìdí òjẹ̀kẹ́rẹ́ ó ẹ̀dùn bá mi gbé jẹ̀kẹ́rẹ́ ó nígbà kórìn ó wọ́n jọjọ kórìn ní tó wá sílẹ̀ ayé òun mi. ẹ ṣeun sálùbáríkà adúpẹ́ olóríire lẹ́gbẹ́ wa olóríire lẹ́gbẹ́ wa ire olórúkọ méjì ire ní tiwa o. olóríire lẹ́gbẹ́ wa olóríire lẹ́gbẹ́ wa ire olórúkọ méjì ire ní tiwa o. ẹ̀yin ọmọ ẹgbẹ́ àdúrà ìṣọ̀lá pátápátá ni mò ń kí olóríire kúkún lẹ́gbẹ́ wa látòkè délẹ̀ ire olórúkọ méjì ire nire ń jẹ́ àtàwọn àrùnà ìṣọ̀lá fans club ní gbogbo Nàìjíríà pátápátá ni mò ń kí àtàwọn majority tí wọ́n ń fẹ́ kí wa ẹ ṣé olóríire lẹ́gbẹ́ wa olóríire lẹ́gbẹ́ wa o ire olórúkọ méjì ire ní tiwa òwe. olóríire lẹ́gbẹ́ wa ire olóríire lẹ́gbẹ́ wa ire olórúkọ méjì ire ní tiwa òwe. àdìsá bàbá kámúnà mò ń gbádùn ẹ bóyìnbó ti gbádùn sìgá tó àti dání ràùfù mi ọmọ ojúbánirẹ. ẹ máa gbọ́ agbẹ́kọ̀rọ̀ mọ́kùrú ọlọ́tẹ orin ńlá dìde agbẹ́kọ̀lọ́ bí mọ́nú àwọn aṣèlú. agbẹ́kọ̀rọ̀ mọ́kùrú ọlọ́tẹ orin ńlá dìde agbẹ́kọ̀lọ́ bí mọ́nú àwọn aṣèlú. ọ̀yẹ̀kú èjì bá mi rìn ayẹ̀ wọ́n kágbọ́nù mò ń tán bá wọn lẹ́sẹ̀ ẹni ṣe àmójú ẹ̀rí ẹ̀dá ló ń bọ́dọ̀ wà ń dìtẹ̀ ń para ẹ̀ nípa ajá lásán. iyó ṣojú mi kò ní jẹ́ ìmí. yóò ṣojú mi iyó ṣojú mi kò ní jẹ́ ìmí o. iyó wà rí jọlúwa ọba lómi àṣẹ òwe. ìdí
lẹ́gbọ̀ yẹn ẹ̀yin ará bí. àwa ni o ẹni mọ̀ wá máa ló lè sọ fáwọn tí ó mọ̀ wípé bàbá ni bàbá ń jẹ́. ẹni agbẹ́ ọ̀nà sí àmì ẹ̀yin ará bí. mo rántí iye nìkan mi aláàjà mi àṣàbí. aláàjà mi àṣàbí olúwa tó farati. aláàjà ọmọ igi jẹ́gẹ́dẹ́ mo kẹ́ ẹ tó tó. à ń ṣe ni lóde òtórílé ẹ̀yìn kùlé lọ́ta wá inú ilé la ṣe ní gbé. ìṣọ̀lá dé tẹ́lẹ̀ ń pè ó adélójú parí lé odò ìbálẹ̀ kárí ayé. aláàjà ṣàbímọ jẹ màmá dámúrátù ọmọ à ń ṣe ni lóde òtó ti dé ẹ̀kúdé lọ́tà wá inú ilé la ṣe ní gbé ọ̀tá ń lùlù bàjẹ́ olúwa ọba ò ní jẹ́ ọdún láéláé. tó bá jẹ́ tiwa ni wọ́n ń wí oníṣègùn lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ ibi ẹ̀rí ẹ̀ kí ìgbé àwa lọ. ìṣọ̀lá dé tẹ́lẹ̀ ń pè ó adélójú parí lé odò ìbálẹ̀ kárí ayé. láti kàn ní AIMedia. bíná bá wọlé ẹ̀mí àgbọ̀ òkùnkùn ńlá ti paradà ẹ̀yìn sàmọ́rí ẹ̀ kì í sọ̀rọ̀ mi. ìṣọ̀lá dé tẹ́lẹ̀ ń pè ó adélójú parí lé odò ìbálẹ̀ kárí ayé. ẹ bá ń gbọ́ ẹ̀yin Arúnà Ìṣọ̀lá fans club pátápátá ni mò ń kí ẹ bá ń fi sọ̀rọ̀ mi. mo gbọ́ ohun tí orí yọ ọmọ ojú bá ní rẹ́ bí mò ń ṣe nà sí ìyàwó ní bẹ́ẹ̀ nìkan bá yín mú kòkòrò ńlá ló ń dé nítòun ní mú. bí mò ń ṣe nà sí ìyàwó ní bẹ́ẹ̀ nìkan bá yín mú kòkòrò ńlá ló ń dé nítòun ní mú. òtútù dára láti gbé kalẹ̀ káfí pàpàmọ́pọ̀ orí wa inú rẹ̀ àti wàhálì àtòyìnbí bá parapọ̀ sọ́wọ́ ẹ̀dá gbogbo àyíká. ẹni ṣe rere kó múra sí i. ó múra sílé ẹni ṣèkà kó múra sí i o. àtòrí àtìkà ìtàn kì í gbé ara mi orí. ẹni ṣe rere kó múra síre ẹni ṣèkà kó múra síkà àtòrí àtìkà ìkan ò ní pé láéláé. ọ̀rẹ́ mi ẹ bá ń gbọ́ ẹ jẹ́ kí ìlú bá fọhùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan sí i. yá mi ní ṣòkòtò ẹ ṣe é gbọ́ yá mi ní bùbá ẹ ó ṣe é gbọ́ yá mi lágbádá ẹ ó ṣe é gbọ́ yá mi ní fìlà ẹ ó ṣe é gbọ́ yá mi ní ìyàwó ẹ kò ní lè ṣe. ìṣọ̀lá dé tẹ́lẹ̀ ń pè ó adélójú parí lé odò ìbálẹ̀ kárí ayé.
kinní kan dájú ọ̀rẹ́ mi nílé ayé ń bí pàṣípàrọ̀ obìnrin ò ṣeé ṣe tẹni ní tẹni ọmọ ẹni ò ṣe dídẹ bẹ̀rẹ̀ kábílẹ̀kẹ̀ sí ìjẹ́ ọmọ ẹlòmíì pàṣípàrọ̀ obìnrin ò ṣeé ṣe láyé ń bí. ẹni pa kẹ́tẹ́kẹ́tẹ́ lárúkáyá ẹni paná kí yàgbẹ́nà kíkan ọ̀rọ̀ yìí kó má lọ bí òwe. Ìṣọ̀ládé ẹlẹ́ òde o àtẹ̀lóṣùpá nílé òru ìmọ̀lẹ̀ kárí ayé. sákùsáká ti bá wọn ọ̀tá ìdúró òṣìṣẹ́ ń gbọ́ ìbẹ̀rẹ̀ òṣìṣẹ́ bímọ wọn ò mọ̀ bí tán mi àṣàṣe. Ìṣọ̀ládé ẹlẹ́ òde o àtẹ̀lóṣùpá nílé òru ìmọ̀lẹ̀ kárí ayé. ẹlẹ́mbẹ̀ wọn ọmọ ojú bá nílẹ̀ bá mi fìlù dáhùn lára yá. àsìkò ńlọ kò dúró dẹnìkan Fálànà gbọ́ tiẹ̀ tààrà ẹni là ń gbọ́. olóyìn ní pẹ̀kún ẹ̀ń lé yí pé adẹjọ́. Fálànà gbọ́ tiẹ̀ tààrà ẹni là ń gbọ́. olóyìn ní pẹ̀kún ẹ̀ń lé yí pé adẹjọ́. olóyìn nílẹ̀ níyàwó kàmọ́ ó yá ẹni tó lọ́lọ́gẹ̀ nínú èkúté kìí ṣẹran tó lóko papò ní kérésì ẹ̀yẹ ìfọ́tí ilé ike ẹnìkan kìí rògbà òní mo kó jáde kí ni má bàrà kan mi lọ ṣe nínú ọjà ẹni mi àfẹ́ kìí bẹ̀bẹ̀ mo ti lóyún òye. ọmọ làǹgì tí ẹgbẹ́ lọ ẹ̀bùn lọ́mú kárí ìran òbò ya ṣeéṣe. Ìṣọ̀ládé ẹlẹ́rìndò àti lóṣùpá nílé odò ìmọ̀lẹ̀ kárí ayé. láì rí ìjọmọ́ mi. iṣẹ́ orin níṣẹ́ wa àti ìlú akọrin níṣẹ́ wa orin àkọlówó àkọlà lórin tiwa òwe. Iṣẹ́ orin níṣẹ́ wa iṣẹ́ orin níṣẹ́ wa orin àkọlówó àkọlà lórin tiwa òwe. àdìsá ẹ farabalẹ̀ tí a bá wí wọ́n ní à ń pòwe. òwe lẹ́ṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́ṣin òwe. lórí ìkànnì AIF Media. wọ́n ń ṣe kó bàjẹ́ kò bàjẹ́ dídán ló ń dán. àwọn ọlọ́tẹ̀ tó fẹ́ mọ̀ díẹ̀ wọ́n ti já ṣubú. wọ́n ń ṣe kó bàjẹ́ kò bàjẹ́ dídán ló ń dán. àwọn ọlọ́tẹ̀ tó fẹ́ mọ̀ díẹ̀ wọ́n ti já ṣubú. kò lè bàjẹ́ iná lè ń pa o. àwa làyàn fẹ́ Olódùmarè dídáre tèwé ọdán yùngbàyùngbà ni yóò máa dùn fún gbogbo wa títí dọjọ́ alẹ́. ìdójúmọ̀fẹ́ ló ní káyé mi afẹ́ tiwa ẹnìkan kì í mọ́yìn sẹ́nu kó tútọ̀ sọnù ẹ ṣàfihàn káyé wa ò máa dùn dídùn lábọ́yé òye.
láyé wí ọ̀kẹ́rẹ́ wọn ti lu tàkúté wọ́n rán ní sájà láti wá gbà wọ́n dà lọ́wọ́ ewu. ìṣọ̀lá Adélòṣùpá nílé odò ìmọ̀lẹ̀ kárí ayé. Iṣẹ́ orin níṣẹ́ wa iṣẹ́ orin níṣẹ́ wa orin àkọ́dúnwó àkọ́dà lórí tiwa òwe. Iṣẹ́ orin níṣẹ́ wa orin iṣẹ́ orin níṣẹ́ wa orin àkọ́dúnwó àkọ́dà lórí tiwa òwe. àmọ́ iṣẹ́ orin níṣẹ́ wa àdìsá iṣẹ́ orin níṣẹ́ wa orin àkọ́dúnwó àkọ́dà lórí tiwa òwe. Iṣẹ́ orin níṣẹ́ wa ẹjọ́ iṣẹ́ orin níṣẹ́ wa orin àkọ́dúnwó àkọ́dà lórí tiwa òwe. ẹyin sọmọrí ó ẹni àfiyè sọ̀rọ̀ mi orin tí mò ń kọ. olóríire lẹ́gbẹ́ wa olóríire lẹ́gbẹ́ wa ire olórúkọ méjì ire ní tiwa òwe. olóríire lẹ́gbẹ́ wa olóríire lẹ́gbẹ́ wa ire olórúkọ méjì ire ní tiwa òwe. bẹ́ẹ̀ náà ni ẹ̀yin Arúnàṣọlá fans club gbogbo yín ni mo kí pátápátá àwọn tó ń bẹ ní west tó ń bẹ ní Lagos state títí àyíká gbogbo Nàìjíríà pátápátá títí lọ dé Kwara títí lọ dé London d'Amẹ́ríkà gbogbo yín ni mò ń kí olóríire lẹ́gbẹ́ wa olóríire lẹ́gbẹ́ wa ire olórúkọ méjì ire ní tiwa. olóríire lẹ́gbẹ́ wa olóríire lẹ́gbẹ́ wa ire olórúkọ méjì ire ní tiwa òwe. IF Media.